Ekaro, Ekason, Ekale, as this is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Nigeria ti Yeruku. Nigeria ti Yeruku. Bó ṣe ń ká wọn mọ́ church. Bẹ́ẹ̀ náà ti lọ kó àwọn èèyàn kan ní school. Ìṣẹ̀lẹ̀ eléyìí tún ṣẹlẹ̀ nísìnyí wọ́n ti lọ kó àwọn èèyàn ní school. Bàbá Adebayo ti jẹ́ iṣẹ́ ìtẹ́lẹ̀ ní pé wọ́n máa lọ bust àwọn school kan. Bẹ́ẹ̀ lóríṣiríṣi ìṣẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ náà tún lọ bá wọn nínú church, nínú live service. So mélòó ni Donald Trump rí láti wá? Mélòó ló ní láti wá? Ṣe rí pé owó ransom náà flaunt lórí screen ni. Owó ransom ni wọ́n flaunt lórí screen ni. Wọ́n bójú wọn ṣe nǹkan kan bọ̀ tó bá yẹ pé ìyàwó gọ́vnà ló bú àbí ó bú ìyàwó ọba àbí ó bú ọba kan wọ́n máa àbó bú ìyàwó pastor wọ́n máa trace number èèyàn yẹn wọ́n náà ti apprehend ẹ̀. So eléyìí ti sú wa. Ó dẹ̀ tún wọ arábìnrin yìí, this is a very touching one. Wọ́n mú wọn gé lọ́wọ́ lọ, wọ́n pa ọmọ ẹ̀ lójú ẹ̀. Mélòó ni àwọn people yìí láti rí? Gbogbo fídíò yìí ń go viral, ó ń go to the worldwide. So ẹ jẹ́ ká tiẹ̀ gbọ́ tarábìnrin dẹ̀rẹ̀ á gbọ́ bí bàbá Adebayo sọ pé Nàìjíríà máa pín. I am Pastor Tudi. I am right here. Today is 15th of November 2025. I'm right here in Kwan, where the Fulani terrorists killed 52 people. Now look at this woman. On that fateful night, these people came. They killed her husband that night. They killed her 2 children, right? Yes. Her 2 children that night. And then she was holding on to one of the child, and they cut. Look at what they did. They amputated her hand. Look at the hand. She used to have good hands, but look at it. A husband now turned. Look at it. So her husband is there and her 2 children. She cannot go there because of the trauma. Ó ga o ẹ̀yin èèyàn. Mélòó ni Donald Trump ní láti rí? Ṣó dìgbà tó bá dọ́dọ̀ family àwọn èèyàn ni? A ní governor ní ìlú yìí, a ní àwọn ọba oríṣiríṣi. Everybody ń pariwo everyday. Sunday Igboho pariwo everyday. Bàbá Adebayo ti ní ó ti ṣẹlẹ̀. Yorùbá nation máa pín o. Yorùbá nation máa ṣẹlẹ̀ pé Donald Trump ti wà lórí omi báyìí o on his way to Nigeria. Ẹ jábọ̀ lẹ́nu Bàbá Adebayo. Kí ayé ẹ máa magnet ire. 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 Nígbà tí Donald Trump tó bá fi ìbọn fọ́ àwọn èèyàn burúkú kúrò lórílẹ̀‐èdè yìí, ṣàmì bí wọ́n ti ń kú yẹn, bí wọ́n ti máa kú lọ́wọ́ ìbọn, sí rere orúkọ tiẹ̀ á wà lókè. Amen. Nàìjíríà ò ní happen sí ẹ, kò ní happen sọmọ ẹ, kò ní happen sọkọ rẹ, kò ní happen sáyà rẹ. Àwọn ènìyàn rere tó yí yín ká, Nàìjíríà ò ní happen sí wọn. Era ànúgbà, era ànúgbà, era ànúgbà, era ànúgbà. Ọlọ́run mo bẹ̀ ọ́, Ọlọ́run mo bẹ̀ ọ́. Tí Donald Trump bá ti ń ju bọ́ǹbù, gbogbo àwọn èèyàn ẹ̀ka, àwọn ẹni bí, àwọn tí ń yọ wá lẹ́nu, àwọn tó ti darúgbó tó ti jẹ́ wèrè nínú ìbàjẹ́ wọn, jẹ́ kí bọ́ǹbù yẹn máa bà wọ́n. Ẹ̀yin áńgẹ́lì tẹ́ ń jà fún àwọn ọmọ Ísírẹ́lì, ó yá àwọn àyànfẹ́ ní gbogbo Nàìjíríà, ó yá jà fún wọn. Jà fún wọn o. Jà fún wọn o. Ire ilẹ̀ Yorùbá a máa ṣojú ẹ. Torí èmi mọ̀ pé a máa dá wà. Yes, mo gbàgbọ́. Mo gbàgbọ́. I believe him. Scatter nation máa ṣẹlẹ̀. Contrabantination. Ṣẹlẹ̀ ńlá. Ó máa ṣẹlẹ̀. It's gonna happen. Whether owó kọ́ sóyìnbó mi, kò kàn mí. I'm less concerned about that. Tèmi ni wípé My whole is kí Donald Trump pín wa. that Donald Trump should separate us. Kí United Nations dìde. The United States should arise. Káwọn ọmọ Ísírẹ́lì ní. Show them Israel to say. Ẹ̀yin Kìrìsìtẹ́nì ẹ̀ dá dúró. You Christians should stay alone. Káwọn olóòbùkún yẹn máa lọ. Those with headlock should go. Àwọn àkọ́bí èṣù. This firstborn of the devil. Ọlọ́run ti ń gbọ́ àdúrà. Answer prayers. Inú mi dùn. I'm so happy. Mo ti gbọ́ròyìn wípé ó ti wà ní Mediterranean Sea. I've heard the news that's already at the Mediterranean Sea now. Ọlọ́run mo Approaching. bẹ̀ gbogbo àwọn tó ti kówó orílẹ̀-èdè yìí jẹ. Jẹ́ kí bọ́ǹbù bá wọn. Amen. Amen. Kálàáfíà jọba. Kí ire bẹ̀rẹ̀. Ó kórè. Ó kórè. Sórí ìwọ tètè lọ wá yàrá kan sí kí náà pé ìdí àràbà
Tó bá ti lé wọn kúrò ní As they are wàá sending them tètè ya packing, kó sílé kan. you just, Àwa change logo bẹ́ẹ̀. you change the logo of the house. Olúwa jogún rere fún mi. And God have inherited House. good as for you. Good Tètè lọ inheritance. ságége Go bẹ́ẹ̀ to sinimá. Ben Cinema area. Ọgbàyà kó wá ilé Haúsá kan. One Ilé Haúsá house. kó ti wo bá dá kó ti wá ètò dá má wá ètò ti jẹ́ pé onídọ̀tí o. Not the dirty ones. Tí wọ́n bá ti fìbọn lé wọn báyìí kí wọ́n tètè débẹ̀ kó ti di landlord. You become landlord suddenly. Olúwa là ń bẹ̀ palace. O tó máa ṣẹlẹ̀ lèmi sọ fún yín o. I'm telling you, amen. Ẹ fi mí ṣe yẹ̀yẹ́. You are mocking me. Gbogbo ilẹ̀kùn máa rí fíìmù yẹn. You're going to watch the film. Tó bá dẹ̀ mọ̀ pé òfà gẹ́gẹ́ òfẹ́ di àràbà. If you don't want to get or Diaraba, Kọjá lọ banana. go to banana area. Tó ti gbọ́ báyìí. Tó bá dẹ̀ mọ̀ pé òfẹ́. You don't like that place? Kọjá lọ sí VGC. Go to VGC. Wọ́n pọ̀ ń bẹ̀. There are so many there. Àwọn Haúsá Fúlàní yẹn wọ́n pọ̀ ń Hausa bẹ̀. Fulani is there. Wo lọ sí VI. Go to Wọ́n VI. pọ̀ ń bẹ̀. Tó ti gbọ́. Tó bá ti délẹ̀ báyìí wọ́n tètè mú mọ́tò lọ́bẹ̀. Just go there. Wọ́n tì wọ́n jáde báyìí. Once they send them packing, Ó máa sọ fún wọn pé ẹ wá. Èmi ni landlord bí. say, I'm the landlord of this place. Torí bó bá ṣe sọ́yìn ó di tiẹ̀ náà The nìyẹn. moment you say it, because you're doing amen. Bẹ́ẹ̀ ni ó rí. Amen. Mo ní bẹ́ẹ̀ ni ó rí. Amen. Nàìjíríà máa pín. Just go to divide. Ẹ kọ́lẹ̀ o. Write it down. Wọ́n ti pa Nàìjíríà rẹ̀ tipẹ́. They wiped off Nigeria for a long time. Inú mi dùn. So happy. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wèrè yín ti sá lọ sí Pakistan. So many of your mad people have run down to Pakistan. Amẹ́ríkà dẹ̀ jẹ́ kó yé wa wípé kò síbi tán wà táwọn ò ní gẹ̀ẹ́tì wọn. America makes sure there's nowhere they can hide. Àdúrà máa ń gbà. Prayer do answer. Gbogbo àwọn tó ti fìyà jẹ wá lórílẹ̀‐èdè yìí. Ẹ ṣàmì dáadáa, ìran wọn parẹ́ láyé. Ní ilẹ̀ Yorùbá, ní ilẹ̀ Mídúbẹ̀, ní ilẹ̀ Niger Delta, ní ilẹ̀ Yíbò, ní ilẹ̀ Haúsá, kálàfíà jọba. Ìran àwọn èèyàn burúkú yẹn ó yá kó lọ kú. Ṣé bíbí lẹ wà? You are here. Sunday tó Olúwa sọ pé school. The Lord said school. Fine university ni mo pè. I call university, yes. Ẹ wo tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Look at what happened some few days ago. School, university. School, university. Àdúrà pọ̀ lórí ẹ̀ ni. We have a lot of prayer going on about that. Dàmí, Nàìjíríà ò ní happen sí ẹ. Amen. Oore ọ̀fẹ́ bàbá, tí ọmọ, tí ẹ̀mí mímọ́, kó wà pẹ̀lú yín, kó o lálàáfíà, lọ gbárí, lọ kóre, kán fìrè pè ẹ́, kíre máa wá ẹ, kíre máa lọ́bì ẹ, ṣàmì, ó máa dọ́run. O tún lè ṣàmì lórúkọ Jésù, ó máa rapture. Mo ló máa rapture. Àló máa rí Ọlọ́run. Ó tún máa bàjọba. Gbogbo wa pátá a ó yè. A ó yè. O ṣàmì lórúkọ Jésù, a máa yè.